bàbá Mohbad ẹ fẹ́ balẹ̀ ayé jẹ́ ni bàbá Mohbad kí ló dé kí lẹ̀ ń lé kí ló ń joyín lọ́wọ́ tẹ̀ fọwọ́ jólẹ̀ àṣírí bàbá Mohbad ti tú o bàbá ẹ ṣèyí tán kí ló dé ọlọ́run ló ń fúnni lógo ọlọ́run ní fúnni lówó ọlọ́run ló ń fúnni lọ́kọ̀ ẹ wá wò ó àṣírí bàbá Mohbad ti tú ìkúnlẹ̀ abiyamọ kí ló dé tó yẹ pé bíi tí ayé dé nísìn àwa òbí àti ẹ̀kí ń fẹ́ ní ìtara ọmọ àṣírí bàbá Mohbad ti tú mo mú fídíò kan wá fún yín mo fẹ́ jẹ́ kẹ́ wo fídíò yìí kẹ̀yìn abiyamọ ayé nǹkan tó máa dé bá yín tí ẹ máa fi tínú ọmọ á fi jó yín tàbí tí ẹ máa fi torí nǹkan tó máa dé bá yín tí wàhálà máa dé bá yé yín ẹ ò ní rí àṣírí bàbá Mohbad ti tú live and direct ẹ máa rí pé mi máa ọdá sọ̀rọ̀ Mohbad ní àtijọ́ yìí but ẹnijọ́ mẹ́ta yìí purposely mò ń dá sọ̀rọ̀ yẹn nígbà tí mo rí ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ mo rí pé ọ̀rọ̀ yẹn ti ń lójú ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ yẹn ti ń lójú báyìí mo máa mú fídíò kan wá fún wa tí gbogbo wa máa rí nísìn lórí ọ̀rọ̀ kan lórí àṣírí kan tí ọmọbìnrin kan tú lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad lórí ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ ṣe lọ gbogbo ọ̀rọ̀ aṣọ ẹ̀jẹ̀ nǹkan gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nísinsìnyí ó yẹ wò. kí ló dé tí bàbá yìí ṣe báyìí ṣé bàbá mọ̀ nípa ikú ọmọ ẹ̀ ni ṣé wọ́n ti pé mo sọ fún pé wọ́n fẹ́ lọ compensate bàbá ṣé wọ́n ti pé mo sọ ó dàbí wọ́n ti ń bá bàbá yìí sọ̀rọ̀ lẹ́yìn ṣùgbọ́n bàbá Mohbad jẹ́ kí n sọ fún ẹ lẹ́ni jẹ́ kí n sọ fún ẹ all platform mo bẹ̀ yín ni ẹ má dáwó fún mọ́ tí bàbá bá fẹ́ justice kó lọ bá bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ nǹkan tó fẹ́ dúró lé lórí sí ni ẹ all platform ẹ má dáwó fún bàbá mọ́ tó bá fẹ́ true justice tí ó ṣe ó lè tí kò ọmọ ẹ dùn ẹni kò lọ sí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ is a human rights activist ó máa gba free lawyer ó lóun máa gba private investigator ó lóun dẹ̀ máa jẹ́ kí gbogbo wọn máa wá sàbújá tó máa wá sọ tẹnu wọn ẹ jẹ́ kí n máa sọ lọ náà kí ni wọ́n fẹ́ sọ ṣé ń gbọ́ mi ìgbà tí mo wá rí pé èmi ò tí wọ́n mẹ́fẹ́ ni yóò ṣe sàn ṣe àgbẹ̀ mi bọ́ síta mo wá sọ fún gbogbo yín pé bàbá ti ní sàn àná ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ní church sister tẹ́lítọ́ send sí mi pé ẹni yẹn lọ́yà Yorùbá nation ni kò ṣe sàn now àṣẹ gbogbo ìwà jìbìtì tí ẹ̀gbọ́n bàbá Mohbad àti bàbá Mohbad àti ẹ̀gbọ́n bàbá Mohbad fẹ́ lò lọ ṣe ń sọ pé ká má lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ láti joy tẹ́mi sọ pé mò ń lísìn sí wọn àṣẹ wọ́n ti mọ̀ pé ká má lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kò sẹ́ni tó máa dáwó fún wọn mọ́ kò sẹ́ni tó máa fún wọn lówó tó máa fi ṣàpapín mọ́ gbogbo nǹkan tó ṣe ń refuse bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ láti joy yẹn sọ̀rọ̀ pé màtí mo sọ fún yín gbogbo yín sọ ẹ̀sìn pé wáyé sí refuse bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àṣẹ wọ́n ní skeleton inú cupboard ni ó dàbí àwọn kan ti lọ bá bàbá ṣe gbọ́tà àti tẹ́ni sọ wọ́n ní lọ́ọ̀yà yẹn gangan sọ fún bàbá pé kó settle out of court ẹ̀gbọ́n bàbá ló sọ fún lọ́ọ̀yà yẹn pé kó sọ fún bàbá bẹ́ẹ̀ ó dàbí gbogbo wọn ti gbàbọ̀dé wọ́n ti fẹ́ fún gbogbo wọn lówó kò ní dá fún ọ tó sọ pé gọ́dọ̀ fún Wùmí yẹn ikú ló máa pa ẹ kò ní dá fún ẹ kò ní dá fún Wùmí àbó lórí burúkú ni Wùmí ni ẹ̀yin àwọn lórí burúkú family ẹgbọ́n tí Wùmí sọ pé tí òun bá sọ nǹkan tó wà láàrin òun àti bàbá a máa pa bàbá ni ẹ pé Wùmí àti bàbá Mohbad kí ló pa Mohbad àwọn méjèèjì máa ń pa ẹ a máa competition wọ́n máa arrest bàbá wọ́n máa arrest Wùmí ẹ gbà bí ṣe sọ fún yín àbí wèrè ní Débọ́lá ṣé ń gbọ́ mi Débọ́lá sorry not you ẹ bá wa pé bàbá kí ló mọ̀ pa òun àti Wùmí kí ló mọ̀ pa ikú ọmọ ẹ̀ nǹkan tó mú lọ́ọ̀yà tuntun tó ṣẹ̀ṣẹ̀ báyìí lọ́ọ̀yà Yorùbá nation ṣẹ̀fẹ̀ gbọ́ sí sister tẹ́ni sọ pé báwo ni lọ́ọ̀yà ṣe máa advice yín pé kẹfìtìlétọ̀ báwo ni lọ́ọ̀yà ṣe máa sọ pé kó settle behind the camera ẹgbọ́n bàbá Mohbad ló sọ fún lọ́ọ̀yà sọ fún bàbá Mohbad who does that bàbá Mohbad àwọn sọ pé kó má gbowó àwọn agbófẹ́ jẹ́ kó ṣe kéèsì mọ́ ṣùgbọ́n our concerned citizen we are going ahead with the case bàbá Mohbad àṣírí gbogbo yín máa tú mo ti sọ fún yín pé I am not giving up ìwọ ni gbogbo yín máa pàtì I'm a competition leader you like it or not bàbá Mohbad will be arrested Wùmí will be arrested they both know what killed Mohbad èmi náà ń fura mo ní bàbá Mohbad ṣe máa mú ọmọ 22 years old lọ sórí òkè kó lọ gbàdúrà fọmọ bàbá Mohbad kí lẹ́yìn àti Wùmí jọ plan àbí kan tí mo sọ yẹn báwo ni lọ́ọ̀yà tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbà abájọ́ ni mi náà wò pé kí lè tó ń sá fún free bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àṣewèdè tó wà l'Amẹ́ríkà tó pé ra ẹlẹ́gbẹ̀ẹ́ tó ń pàṣẹ àṣọ àti ẹ̀tàn èmi náà ń sọ ṣẹ̀fẹ̀ gbọ́ bàbá gangan sọ fún mi pé máa wá o gbogbo ẹ̀yin dẹ̀ ń dáwó fún Mohbad tẹ́ sọ pé ń wá justice bàbá gangan sọ fún mi pé ẹ̀gbọ́n wèrè tóun ní l'Amẹ́ríkà kò fóun ní £1 rí £1 ẹ̀ kò tọ́ mọ́tò rí bí gbogbo ṣe ń dáwó tó ẹ̀gbọ́n tó pé ẹlẹ́gbọ̀n bàbá Mohbad kò fún bàbá Mohbad ní $1 rí kò dáwó sínú gbogbo bí tàn dáwó sí yẹn rí ṣẹlẹ̀ believe bí gbogbo ẹ̀ àní ó tún pè mí ìgbà tó sọ pé ẹ̀gbọ́n yẹn nǹkan tó máa fojú ẹ̀ ṣe mọ̀ gbà tó sọ pé bàbá Mohbad fẹ́ lọ ṣẹ́ẹ̀kì òkú
ó fẹ́ lọ check bí wọ́n stab Mohbad èmi lẹ́gbọ́n bàbá Mohbad pé ó ní wọ́n fẹ́ lọ check bí wọ́n stab Mohbad èmi lọ pé doctor máa gba 200,000 mo ní tó bá ti ready kan sọ fún mi máa send ẹ̀ sí wọn kí ẹ̀gbọ́n bàbá Mohbad bá tún lè fún doctor ní 200,000 ẹ wá sọ pé ó tán mọ́ bàbá Mohbad gangan sọ fún mi gbogbo àwọn family tí bàbá Mohbad sọ pé àwọn jọ ń ṣe meeting ibo ni wèrè wọn wà tán fún bàbá Mohbad lówó tán support ẹ̀ bàbá Mohbad gangan sọ fún mi ó ní àǹtí òun kan ó ní gbogbo owó tó ń dá fóun ó ló lè dá fóun ó lè dá gba lọ́yà fóun ṣùgbọ́n kò ṣe fóun bàbá wá rí àwọn tó ń help ẹ̀ bàbá wá rí àwọn tó ń help ẹ̀ tó ń make nǹkan kan níbẹ̀ ó wá fojú wọn ráre ó wá fẹ́ máa lo jìbìtì kiri platform ẹ jẹ́ kí n sọ bó ṣe work. mo ń bọ̀ I'm gonna block you block ìdánbí báyìí block mo ti block ẹ ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n sọ bó ṣe máa ń play game yẹn ṣé kí n sọ fún yín ṣé máa kọ́ ti rí pé ọ̀ lè rówó gbà lọ́wọ́ tèmi mọ́ wọ́n wá tún lọ sọ́dọ̀ Yèyé Kúdí the same thing tó ṣe fún mi lọ́dọ̀ mi tó ń gbé lọ́yà Yorùbá Nation wọ́n wá ṣe 3-way call pẹ̀lú Kúdí náà wọ́n gbé sí lọ́yà yẹn náà sọ̀rọ̀ ẹ má blame ń bọ̀ ẹ má blame Yèyé Kúdí o ẹ má blame ẹ o nǹkan tó ṣe fún mi lọ́ ṣe fún because wọ́n mọ̀ pé wọ́n lè rówó gbà lọ́wọ́ tèmi mọ́ lọ́ ṣe tún lọ sí platform Kúdí ipò wọn máa rówó gbà ń bẹ̀ ṣe rí gbogbo ibi tí bàbá ń lọ lórí TikTok yẹn nǹkan tó ń wá lọ síbẹ̀ yẹn náà nìyẹn bàbá ò nífẹ̀ẹ́ anybody bàbá tẹ́ni bàjẹ́ ò kan anybody kò kan bàbá ẹgbẹ́ rí justice bí orin bàbá ẹwọ orin yẹn náà o ìgbà tó lọ ó sọ fún mi pé láti snẹ́ ló ń promote ẹ̀ ṣẹ́ ń gbọ́ mi ó sọ fún mi pé láti snẹ́ ipò sọ pé ọ̀fẹ́ lòun máa promote òun orin tẹ́rí tó lọ kọ́nu studio yẹn láti snẹ́ bọ̀dá láti snẹ́ tó wà ní Dublin ó ní láti snẹ́ fẹ́ promote òun ṣẹ́ ń gbọ́ mi mo ní mo sọ pé kí láti snẹ́ máa promote yín but èmi náà àwọn tó mo ní mo ní kí láti snẹ́ máa promote yín mo ní ẹ jẹ́ kan sin ọmọ yín náà ṣẹ́ ń gbọ́ mi mo ní ẹ jẹ́ kan sin ọmọ yín náà kí láti snẹ́ tó promote yín ẹ máa love and like ṣẹ́ ń gbọ́ mi mo ní ẹ jẹ́ kan sin ọmọ yín náà kí láti snẹ́ tó promote yín ṣẹ́ ń gbọ́ ìgbà tí máa gbọ́ mo dẹ̀ bí bàbá àti ẹ̀gbọ́n ẹ̀jọ́ yẹn a ṣe 3-way call mo ní wáyé tí bàbá fẹ́ lọ ṣe album tó fẹ́ lọ kọrin mo ní wọn tí ì sin ọmọ yìí mo ní àwọn tó fẹ́ help bàbá yìí ọlọ́mọ yẹ kí bàbá yìí lé àwọn tó fẹ́ help ẹ̀ ọ̀nà ṣàṣọ pé òun máa lọ kọrin bàbá wa parọ́ pé òun ò kọwọ́ bọ̀wé àṣọ́hun àti láti snẹ́ wọ́n ti sign 30-70 gbogbo orin tí bàbá bá ń kọ bàbá mo bá dùn pé ẹni tọ́lọ́hun ò bá gbéga ẹni tọ́lọ́hun ò bá pè lólógo kò lè lógo bàbá abájọ ẹ̀rọ àánú gbà ṣùgbọ́n àánú yẹn ń bọ́ ọmọ yín lọ́wọ́ ṣe mọ́ wáì because ẹ ṣe dáadáa pẹ̀lú ọmọ yín ìgbà tó wà láyé ẹ ṣe dáadáa pẹ̀lú ọmọ yín ké ó ké fẹ́sàn ṣùgbọ́n ẹ wo bẹ́ẹ̀ èèyàn kan pè mí about 2 days ago ó lóun lálàá ebi ò dẹ́ fẹ́ máa ẹni yẹn dẹ̀ súnmọ́ mi gan ó lóun lálàá ó ní nínú àlá yẹn òun rí Mohbad tó ń sunkún Mohbad wá ń sọ fún bàbá ẹ pé dádì mi ó ní dádì mi ẹ mọ̀ pé mo ò tí kú kí ló dé dẹ́yà tí Wùnmí àti Dàrúṣà gbà kan lọ sinmi láì tí kú àti yẹn sọ̀rọ̀ yẹn mo wò pé no mi take àlá yẹn serious but gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ sìn ó wá ń jẹ́ kẹ́rù ayé bà mí ara mi ń gbọ̀n mi ipe ṣé àlá àǹtí ilé possible ó ní Mohbad ń sunkún báyìí ni pé ẹ mọ̀ pé mo ò tí kú tán kí ló dé tẹ́ ṣe gbà kan lọ sinmi bàbá Mohbad I will tell you for free today inú tó bí yín tẹ́ fi sọ ní first statement tẹ́ sọ ìgbà tọmọ yín kú tẹ́ sọ pé kàn wò kò ṣe nǹkan fún yín ẹ tún bínú ọmọ yẹn wọnú grave ẹ tún yìí bínú ọmọ yẹn nǹkan tẹ́ ẹ ṣe bìkítà nìyẹn tẹ́ ẹ ṣe mọ́ọ̀nù ọmọ yẹn tẹ́ fi lọ ń kọrin kiri tẹ́ ẹ grant interview kiri bàbá Mohbad ó dàbí pé. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa lá Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi lá Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi lá Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626-5000. egbògi lá Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. tí ẹ ti wá wo gbogbo nǹkan tẹ́ wò iṣẹ́ yìí náà ti wá rí wípé a need láti máa sọ́ra wa di adájọ́ aké ọwọ́ Ọlọ́run ọba nìkan nìdájọ́ wà
ẹ gbọ́ gbogbo àdúrà ọ̀rọ̀ tí sísá wa Bukky Jesse tí wọ́n sọ yìí nínú fídíò ìṣẹ́rí pàwọn powerful words. Ìyá yìí náà wọ́n ti gbìyànjú wọ́n náà wọ́n ti gbowó káàkiri fún bàbá Mohbad. Wọ́n ní bàbá Mohbad ò kì í sọ̀rọ̀ míì yàtọ̀ sọ̀rọ̀ owó. Wọ́n ní owó, mọ́tò, dúkìá, ògo, fame ni bàbá Mohbad wá káàkiri. Wọ́n sọ débi pé wọ́n ní bàbá Mohbad látìgbà tọ́mọ ẹ ti kú bí wọ́n ṣe máa take advantage ọmọ wọn ni wọ́n wá débi pé wọ́n fẹ́ lè pààrọ̀ ara wọn sí Mohbad. Bàbá kọ́ release orin lọ ni pé bóyá káwọn kí ògo tí Mohbad tó gbé lọ sọ́run bóyá wọ́n lè recover ẹ̀. Ọlọ́run dẹ̀ lọ́ba tí ń fúnni lógo lágbára Ọlọ́run ẹ̀yà bí amáyé tí ẹ̀ ń wó mi ẹ̀ ní fọwọ́ yín sin ọmọ yín. Bógo ti ń jẹ́ tọlọ́run kẹ̀yà bí amáyé ẹ̀ ní fọwọ́ gbé ọmọ sí. Bógo ti ń jẹ́ tọlọ́run gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Èmi àti yín a ò ní mọ sàárè ọmọ àdẹ̀rí kú ní wèrèwèrè. Ẹ gbádùn àṣírí tí sísá wa Bukky Jesse tú. Ǹjẹ́ àwa ta wà níta ìjà mọ̀ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀? Ǹjẹ́ a mọ̀ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀? Mélòó nínú wa ló lè fọwọ́ sọ̀yà pé òun mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀? Kò sí anybody, kò sí àfọlọ́hùn nìkan ló mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ túbọ̀ rọ aṣọ ẹ̀jẹ̀ òṣè ọ̀rọ̀ aṣọ ẹ̀jẹ̀. Ẹ imagine gbogbo nǹkan báyìí dẹ̀ ń ṣẹlẹ̀ àwa dẹ̀ wà nínú ayé ká gbọ́ nǹkan kan. Kábíyèsí Elédùmarè, ilé ayé ò rí báyìí. Ẹ̀yin èèyàn wa ẹ má balẹ̀ ayé jẹ́. Ṣé nítorí owó, nítorí mọ́tò, nítorí dúkìá, nítorí afẹ́ ayé, nítorí àwọn nǹkan tó jẹ́ wípé tó bá fẹ́ wá ó máa ń fẹ́ lọ ni. Kábíyèsí Elédùmarè, ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé àṣírí ilé tù báyìí? Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé àṣírí ilé tù báyìí? Ó mà ṣe o, ó mà ṣe o, ó burú jáì. Nǹkan yìí jẹ́ nǹkan tó báyọ̀ nínú jẹ́, ó jẹ́ nǹkan tó jóni lára jòjò. Ara nǹkan tí à ń sọ rèé bí mo ṣe ń sọ lọ. Ǹjẹ́ wọ́n mọ̀ pé àṣírí lè tù? Ǹjẹ́ wọ́n mọ̀ pé nǹkan báyìí lè ṣẹlẹ̀? Ǹjẹ́ àwọn mọ̀? Ó mà ṣe o. Ṣé láwọn obìnrin kèèyàn gbọ́dọ̀ wà very very careful fún wọn. Gbogbo wọn the same thing ni wọ́n. Ìwọ̀nba díẹ̀ ló yàtọ̀ nínú wọn. Kìrú ìyàwó tèmi sìn ó yàtọ̀. Kọ́lọ́ má jẹ́ kẹ́mi burúkú padà gbé wọ̀. Ọmọkùnrin ẹ má jẹ́ ká dúró lásán. Ibi tí ayé dé sìn a gbọ́dọ̀ dira. Bó bá lanú lẹ̀ kú pa ẹ́. Abájọ níjọ́ kan mọ́ bí bàbá yìí. Èmi àti àtẹ̀gbọ́n wa ṣe kíni kan. Wọ́n ní bàbá ìgbà tẹ́ mọ̀ pé Wùmí ò da kí lẹ gbà kọ́mọ yín fẹ́ fún. Ẹ ṣáà ti ń rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ tó gbà pé kọ́mọ yín fẹ́. Ẹ mọ̀ tó sábà sọ fún mi. Mi tẹ̀ wọ́n ti excuse tó fún mi. Excuse yẹn kò hold omi. Ó sọ pé àwọn ọmọ kúrò níbi kan, ìyá Mohbad lọ mú kúrò ńbẹ̀, ìyá Mohbad bàbá Mohbad, I'm disappointed. I am disappointed. Ìfẹ́ ta fẹ́ pọ̀ wò pọ́nrọ̀ dénú. Bàbá Mohbad ń wò pé àǹtí mi tó wọ́n ti bàbá Mohbad bá jọ jáde. Ẹ mọ̀ kẹrẹ́yàn títí kẹ máa sọ pé bàbá Mohbad ẹ pẹ̀lẹ́ tọmọ yín, ẹ pẹ̀lẹ́ tọmọ yín. Ẹ mọ̀ kọ́tà bàbá Mohbad máa sọ. Ọlọ́mọ máa rẹ́rìn ni. Èmi dáàdì Mohbad, èmi mo kọ lórin, èmi mo máa fún lyrics. Bàbá Mohbad ṣe fẹ́ gbọ́ lẹ́ni. Ẹni mo rí kọ. Ó ní ẹ̀tọ́ náà ò bá fún lógo kò lè lógo. Ẹ lè jẹ́ pé ilẹ̀ ń kọ́ ọmọ yín lórin lóòótọ́. Ó lè jẹ́ pé ilẹ̀ ń fún ọmọ yín ní lyrics. Ṣùgbọ́n tọ́lọ́ ò bá gbógo fún yín tó jẹ́ pé ọmọ yín ló gbé fún kọ́. Ó wá dàbí ẹni pé ẹ̀ ń jó wípé èmi ni mò ń kọ orin fún. Ṣùgbọ́n ó lókìkí jù mí lọ. Bàbá, you are greedy, you are self-centered, you are jealous of your son's glory. Tí ò bá rí bẹ́ẹ̀ ni, ní wọ́n ṣe ní ìjàrú, kẹ́ lọ máa kọrin ní ṣọ́ọ̀ṣì kẹ́nì. Ṣebí tó yẹ lẹ́sẹ̀ kúrò ibi tó ti sọ wádùúrà sí tọ́ ní kẹ́ lọ máa gbàdúrà. Ṣebí tó yẹ lẹ́sẹ̀ kúrò bẹ́ẹ̀. Ìtorí ẹ fẹ́ lọ kọrin, ẹ fẹ́ jẹ́ káyé mọ̀ yín. Kí ló àǹfààní ẹ táyé mọ̀ tó wà lágìjù tó gbóhùn ẹ̀. Inú yín dùn pọ́mọ yín kú. Ìtorí ẹ bìlíìfù pé àti nǹkan táwọn wèrè tó ń sọ̀rọ̀ fún yín wọ́n sọ fún yín pé ẹ lè lo opportunity ọmọ yín kẹ́ fi gòkè. Bàbá kò rí bẹ́ẹ̀. Ṣé pé iná máa bá yín sọ̀rọ̀? Ṣé pé tó bá ṣe 3-way call, èmi àti àtẹ̀gbọ́n yín, mo máa ń pick àwọn kọ̀ọ̀kan náà ọ̀rọ̀ yín. Ẹ feel remorse rí. Tá bá ti ṣe 3-way call, ọ̀rọ̀ bí owó, wọ́n kó yẹ kan fún ya, àwọn gómìnà lọ fún ya Mohbad níye kan, wọ́n fún ní 1 million, wọ́n fún ní 10 million. Ọ̀rọ̀ owó ni bàbá ìmọ̀ máa sọ, tá bá ṣe 3-way call. Ìgbà tí wọ́n lọ rí àwọn jíò yẹn, ṣé ń gbọ́ mi? Wọ́n ní kí ni bàbá yìí fẹ́, bàbá yìí ní òun fẹ́ ilé, tọ́dẹ̀ ti fẹ́ fún lé yẹn, òun fẹ́ ilé
nǹkan tó kọ sọ nìyẹn. Àǹtí mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ló sọ pé daddy ẹjọ́ ẹ bá wa wá justice a fẹ́ justice fún Mohbad. Bàbá yóò sọ̀rọ̀ justice. Àǹtí mi dẹ̀ sọ pé àti DNA náà sà tó bá tẹ̀lé pé máa kó ogún fún mi kọ́ lè mọ̀ pé ọmọ Mohbad ni. Ẹ bá kọ́ sí bàbá sọ ó ní bàbá kọ́ ṣe ọ máa ṣe bàbá yóò sọ̀rọ̀ justice ọ̀rọ̀ nǹkan ayé ilé òun fẹ́ pàwọ́ ilé tó ń wà nǹkan tí bàbá ìsọ nìyẹn. Àǹtí tó tẹ̀lé lọ ló ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹjọ́ ẹni tí mo dẹ̀ ń sọ yìí àní fún kọ̀ ló máa jẹ sẹ́wọ́n máa pe gọ́vnà ni pé ẹ lọ wá justice true justice fẹ́ ni. Bàbá ò dárúkọ justice. Ìgbà tá àti yẹn sọ fún mi bẹ̀ ló ti ń rẹ̀ mí pé ṣebí gbogbo yín gbọ́ tí ìyá Mohbad sọ pé gbogbo wa táwọn wá justice àfa ẹrù tiwa sọ́wọ́ àwa gbé ti Mohbad sórí olórí burúkú ni gbogbo family yẹn àti family Wunmi o àti family Mohbad. Ẹ má sọ bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé poverty ni it is not poverty. Ẹ ti gbàgbé pé Timothy tó kú jọ sí wọn ò lówó lọ́wọ́ they don't have money. Timothy ní gbogbo ìdílé wọn gbójú sí pé ó máa là wọn nínú ìṣẹ́. Àbí àwọn tí ni àwọn Timothy ò lówó ṣùgbọ́n àwọn Timothy ní integrity. Ẹnu àwọn Timothy papọ̀ family Timothy ìfẹ́ wà ń bẹ̀ wọ́n fi ìfẹ́ ṣú ọ̀kan wọ́n jẹ́ ká rí ẹni tó pa ọmọ yẹn. Bó tiẹ̀ jẹ́ pé bàbá tó ní hòtẹ́ẹ̀lì yẹn ó try láti bribe a lot of people in the family. Wọn ò gbà nǹkan tó ń pè ní integrity tí bàbá Mohbad family láàkì nìyẹn táwọn Wunmi náà láàkì àwọn olórí burúkú family tí wọn ò mọ̀ pé ohun ayé máa báyé lọ ni. Mo ti sọ fún yín. It is not poverty Akamba rich, thank you. It is greed. It is lack of integrity. Mo wá sọ fún Wunmi lẹ́ni. Mo sọ fún family Wunmi family bàbá Mohbad. Kò sí gbogbo tó bá dá 100 million fún yín sẹ́. Ní gbé ní ayé náà pẹ̀lú ìtọ̀run lágbára Ọlọ́run. Àfi tí ẹ bá mọ̀ nípa ikú Mohbad. Tí nǹkan tó bá mú àwa báyìí tí ikú Mohbad ń dùn wá. I suspended everything. Ìjẹta ni manager mi ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé mo ní a lot of training tó jẹ́ kí n ti ṣe tí mo ti ṣe. Ipò máa strike me. Ẹ gbọ́ mi abẹ́ dáhùn. A lot of things were suspended fún mi. Ṣé mo mọ bàbá Mohbad rí ni? Ṣé mo rí ni? Tí ó bá ṣe bàtẹ́yàn fẹ́ fún wọn mọ́tò ta ṣe 3-way call. Ṣé ibi tí mo respect bàbá ìdè mo kí ń pè wọ́n directly ẹ bá mi pè wọ́n pé ṣé mo pè wọ́n directly rí because mo fẹ́ yẹ kó misunderstand mi pé kọ́wọ́ lè yé ẹ̀gbọ́n ẹ̀ olè tó pẹ́rẹ́ ẹlẹ́gbọ́n ẹ̀ tọ̀ọ̀tọ̀ yẹn 3-way call la máa ń ṣe. Ṣé rí ara máa ń sọ̀rọ̀ fún mi. Ìjọ tí Yèyé Kúdí sọ pé òun ṣe meeting pẹ̀lú bàbá Mohbad àti ẹ̀gbọ́n ẹ̀ wọ́n dẹ̀ máa ń jẹ́ kó yé mi pé àwọn òkín báyọ̀ kọ́kọ́ sọ mí ìtẹ́ sọ pé kọ́ máa báyọ̀ sọ̀rọ̀ ẹ lè bá wọn tó ń support yín sọ̀rọ̀. Àti last week before New Year ẹ̀mí yẹn kan sọ pé kí n má gbé fóònù máa tó wà l'Amẹ́ríkà yẹn mọ́ because mo rí pé ó lè lòun náà wọ́n fẹ́ gbá wa lórí social media ni. Kí ni bàbá lọ release album fún? Ó fẹ́ fògo ọmọ ẹ̀ lógo kò dẹ̀ mọ́ pé kò kí ń work bẹ́ẹ̀ it doesn't work like that bàbá ẹ jẹ́ kán lecture ni ṣe lẹ́yìn tẹ́ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n yín tẹ́jọ́ dalẹ̀ kí platform yẹn ẹ padà lọ bá kó lecture yín. Ọ̀tọ̀ lógo ohun ọ̀tọ̀ lógo òṣùpá ọ̀tọ̀ lógo mi ọ̀tọ̀ lógo Tẹ́ní ọ̀tọ̀ lógo Kúdí mi ì lè fògo Tẹ́ní táàpù ògo mi. The same thing wọ́n sẹ́yìn kí ni mama Elizabeth mi lánàá mama said the same thing ó ní gbogbo family yẹn ló jẹ́ kán tì mọ́lé. Wọ́n ní Wunmi mọ nǹkan tó pa ọkọ ẹ̀ Wunmi mọ́ nǹkan tó bí mi ló sí Wunmi nìyẹn mo ò hate Wunmi the fact pé ọkọ tó sọ pé o fẹ́ ní ṣùgbọ́n tó náà lọ tọwọ́ Wunmi dẹ́kì dẹ̀ bọ́ọ̀sì bọ́ọ̀bù ẹlẹ́ni. Ẹ bá àti ṣe introduction according to the court of law you are not legally bound. Everything that Mohbad has is not yours until it is proven in the court of law. Ẹ bá mi court ibi báyìí kẹ bá mi fún Naira Marley Paraventure Naira Marley tí royalties ní Mohbad báyìí wà lọ́wọ́ Naira Marley kí Naira Marley tó gbé royalties yẹn sílẹ̀ kó sọ fún mi pé kó sọ fún lọ́yà kó sọ fún mi kó lọ ṣe DNA. Ìyẹn tí royalties báyìí wà lọ́wọ́ Naira Marley ni o Wunmi have to do that DNA. Ṣé Wunmi wà á ṣe DNA yẹn. Mo gbẹ́ kọ́sọ́pọ̀ tí kan wọ́n tẹ̀sán pé káàdì mọ́tò jáde ìjẹta kan kó má jẹ́ pé o ti wà níbi tó fẹ́ sá lọ gba Amẹ́ríkà. Wunmi o tí ì rí ibi tó ti extradite èèyàn padà wá síkò o tí ì rí wọ́n máa extradite lọ́kà what is extradition tó bá gbé èèyàn láti ìlú kan lọ sí ìlú mi tó bá sọ pé Wunmi jalè ẹbí báyìí sí Wunmi pa Mohbad ó sá lọ sí Amẹ́ríkà wọ́n á sọ fún àwọn Amẹ́ríkà pé wọ́n fẹ́ extradite padà wá sí Nàìjíríà ó gbọ́ àbọ̀dá Wunmi lọ sọ fún àwọn daft group wàláì tó bá lọ sí Amẹ́ríkà yẹn àwọn competition wọ́n extradite padà wá sí Nàìjíríà wá jẹ́ gbá yẹn kó bímọ fún bàbá Tinubu sẹ́ mo ń sọ fún ẹlẹ́ni ni pẹ̀lú full chest mi Wunmi mo sọ fún ẹ pẹ̀lú full chest mi ni wàá ṣe DNA má fọ mi ṣe lọ́wọ́ Wunmi mo kàn máa advice ẹ má waste owó ẹ má lọ fún settlement fún bàbá Mohbad tí bàbá Mohbad kọ́ bá sọ pé òun ò fẹ́ ṣẹjọ́ mọ́ aláwa concerned citizen àfẹ́ ṣẹjọ́ afẹ́mọ́kú tó pa Mohbad kíkú má bàa pa àwọn ọmọ wa ọkùnrin tí Mohbad yìí tó bá sweep it under the carpet everybody in Nigeria everybody in Nigeria they will believe pé àwọn lè pa ọmọ ológo kó dẹ̀ lọ bẹ́ẹ̀. akíkanjú tí ń wọ̀nyá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sì yàmọ́ ìgbẹ́dànù òògùn kan náà sì tún ní o ló ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlèmí sókè
sókè sódò dáadáa. lá aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer. gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. ìṣòro ara ríro ń kọ́ egbògi lá aula bitter tea ní kẹ́ gbẹlura o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi lá aula bitter tea rà. ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 50